Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé níbi gbogbo tẹ́ ti ní àǹfààní àti máa wò mí. Bí mo ṣe máa ń ṣe ládùúrà wípé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi kò ní di. Àjíǹde ara máa jẹ́ fún gbogbo wa. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ Ewéjẹ́. Kí ni mo tún mú wá lónìí ni ààbò lórí dúkìá wa, ohun tí a fi ń ṣọ́ ẹ̀mí wa, ilé, dúkìá, àwọn ọmọ. Iṣẹ́ yìí tí èèyàn bá farabalẹ̀ tó ṣe é bí mo ṣe wí, tá a bá rì síwájú ilé àbí ilé iṣẹ́ àbí ilé ìtajà, ọ́fíìsì tán mọ̀ sí ilé iṣẹ́. Tí èèyàn kan bá ń ro aburú bọ̀, tó bá jẹ́ èèyàn kan ni, tó bá kọjá lórí ohun tá a rì sẹ́nu ọ̀nà yìí, ejò yóò ṣán jẹ. Tó bá jẹ́ wípé wọ́n pọ̀, ogunlọ́gọ̀ èèyàn ni, oyin àti agbọ́n yóò ta wọ́n. Tested and confirmed ni iṣẹ́ tí mo ṣe, tí mo ti ń ṣe sí ilé àwọn èèyàn dáadáa ni. Ẹ mọ̀ wípé àwọn kan wà tó jẹ́ wípé adẹ́tẹ̀ ni wọ́n. Wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù. Ọ̀pọ̀ ni èrò ọkàn wọn bí kówó kí àràbá wó, káràbá ó ṣubú ni. Ṣùgbọ́n àràbá gan ni ò ní dúró. Àràbá máa túnra mú. Ni mo ṣe máa ń pariwo wípé àràgbé láyé. O kí wọn, o yẹ́ wọn sí, o pọ́n wọn lé. Ìyẹn ò ní kán má bínú ẹ. Ìyẹn ò sì ní pé kán má lépa ẹ. Ìyẹn ò ní kán má sáré. Ìwọ lo ní dúró. Ìgbà tí èèyàn bá gbìyànjú àti jẹ́ èèyàn, tó bá padà wá gbìyànjú, tí gbìyànjú yẹn bá yọ tó dé èèyàn, eré kí òun ní àjẹpẹ́, kóun pẹ́ lórí ilẹ̀ èèpẹ̀ ló kù. Kí ọmọ aráyé má dẹ́mi òun légbodò, òun ló kù. Tó, kí làwọn nǹkan tẹ́ máa lọ bá mi wá? Àwọn èlò rẹ̀ rèé. A lọ sí ọ̀dọ̀ àwọn eléwé ọmọ, ìyẹn àwọn alágbo ọmọ. A ó ra ìkòkò kékeré. Ìkòkò náà róbótó póńpó báyìí tó lọ́mọ rí. Ìkòkò kékeré tí ò ju bí kọ́ọ̀pù lọ. Ó wà lọ́dọ̀ àwọn eléwé ọmọ kékeré. Ìmọ̀ orúkọ tí mo lè pè tó máa yé yín, ṣùgbọ́n tẹ́ bá ti dọ́dọ̀ àwọn eléwé ọmọ, ẹ máa rí ìkòkò kò jù báyìí lọ, kékeré báyìí, ó máa ń ná ọmọ rí. Tó, ẹ máa lọ bá mi wá agbọ́n, àyẹ̀, agbọ́n, òyẹ̀ tí ò tí kú 3. Oyin, àyẹ̀ 3. Oyin tí ń ta ni, agbọ́n tí ń ta ni. Ẹ ti mọ agbọ́n tí ń ta ni. Wọ́n máa ń sọ pé tágbọ́n bá fẹ́ ṣìró, ìwọlé táláàmú bá fẹ́ ṣìró, àti ìdí ìbọn ẹ̀sán ògiri. Agbọ́n àti oyin tí ń tàyàn, ẹ má jẹ́ kán kú 3. Ẹ wá lọ bá mi wá orí ọká. Ẹ ra òkò ọká. Ẹ bá mi fi òkò ọká yẹn, ẹ fi igi la ẹnu ọká. Orí ọká tútù ni. Ẹ ki òkò ẹ̀ bọ́ lẹ́nu. Ó yá. Ṣíṣe rẹ̀. Ẹ bá mi gbé orí ọká yìí tẹ́ ti ki òkò ẹ̀ bọ́ lẹ́nu, ẹ kì í sínú ìkòkò yìí. Ẹ wá kó agbọ́n 3 yìí le, oyin 3 yìí, ẹ kó le lórí. Ojú ológbò 3, ìyẹn èso wèrèǹjéjé 3, ẹ kó sí. Tẹ́ bá ti kó sí tán, ẹ wá fi hóró ẹyọ atare kan péré sínú ẹ̀. Ẹ fi ọmọ orí ẹ̀ dè. Ẹ wá wẹ ní òwú dúdú àti funfun. Òwú dúdú àti funfun tó jẹ́ wípé àlàfo kankan kò ní hàn lára ìkòkò náà. Ó yá.
ẹnu ọ̀nà ilé àbí ọ́fíìsì àbí ṣọ́ọ̀bù ibi tẹ́ fẹ́ rì sí, ẹ gbẹ́ kòtò kó jìn. Ẹ wá bá mi kó ewé àbámúdá, ẹ fi tẹ́ ìsàlẹ̀. Ewé àbámúdá, ẹ gbé ìkòkò yìí lé lórí. Ẹ wá kó ewé àlúpàídà lọ́pọ̀lọpọ̀, ẹ kó lé lórí. Ewé àlúpàídà lọ́pọ̀lọpọ̀, ẹ bá mi kó lé lórí. Tẹ́ bá ti fi ewé àlúpàídà bò, ẹ fi bò dáadáa, ẹ wá dílẹ̀ mọ́. Ẹ bá mi dílẹ̀ mọ́, ẹ kì í kó dílẹ̀ mọ́ dáadáa. Ẹ wò ó, tí èèyàn bá ro ibi, ẹni tó bínú wa àbí tó fẹ́ ṣe wa ní jàǹbá, tó bá gborí ẹ̀ kọjá, tó bá jẹ́ èèyàn kan ni, ejò ni ó ṣán. Ejò yóò ṣá ẹni náà. Yóò máa pariwo ejò, 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 ejò. Èèyàn kan ò dẹ̀ ní rí. Ejò náà dà, kò sẹ́ni tó rí, òun nìkan ló máa rí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n pọ̀, wọ́n ti ń tó mẹ́rùn-ún, mẹ́fà lọ sókè, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún lọ sókè. Agbọ́n àti oyin ló máa ta wọ́n. Ṣùgbọ́n tó bá jẹ́ èèyàn kan, ejò ni ó ṣán ni náà. Kò sì lẹ́rọ̀ o, kò lẹ́rọ̀ o. Tó kò jù bẹ́ẹ̀ lọ títí dìgbà míì tá ó tún pàdé èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Ọláwálé ọmọ Ewéjẹ́. Wọ́n ní yiniyini kẹ́ni ó lè ṣe mí. Ẹ comment, ẹ like, ẹ subscribe, ẹ share, ẹ follow mi. Ire o.